Ọlọ́run ló dé wa láyé yìí ṣe bóun lóhun tó ṣolókùrò wa lẹ́ṣà ẹgbẹ́ wa ò ní tú o. Alright èèyàn mi ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ dókítà Mutiu Táíwò Ọlátìgbòye yìí pírẹsidẹ̀ntì ti yá ni èjì rẹ̀ o wíríwírí lójú orogún ó èjì wọ̀rọ̀ lójú màmá ẹ̀ Táíwò tí mo sọ bàbá mi tọ́jú Alfulani Dáúdà mi vice president ọ̀tìwárí bàbá mi tọ́jú bàbá mi Dr. Soliu Ishaq Ọ̀làlẹ́kan. Báwo ni a ṣe ní ìbálòpọ̀ dáadáa pẹ̀lú aya wa? Àbí báwo ni a ṣe máa ń satisfy ìyàwó wa dáadáa nínú ìbálòpọ̀? Ṣé rí àwọn ọ̀rọ̀ yìí ó pọ̀ káàkiri àgbáyé lóde òní tó jẹ́ pé ẹlòmíì wọ́n ti fi ìkọkúkọ, wọ́n ti fi ọ̀rọ̀ kọ́rọ̀, wọ́n ti fi ba ìgbésí ayé ọkùnrin míì jẹ́. Wọ́n ti ṣe kí ni? Wọ́n ti fi ba ìgbésí ayé ọkùnrin míì jẹ́ tó jẹ́ pé kò lè ní àtúnṣe. Àwọn ọkùnrin àwa náà ni a máa wá àlékó ọ̀pẹ́ ẹ̀yìn gbogbo ẹ̀ kiri. Most of ọkùnrin òde òní pàápàá jùlọ nílẹ̀ ìlú wa tá a wà yìí, tí ẹ bá rí tí wọ́n bá ń ra àgbo tàbí wọ́n wà ní díẹ̀ ọ̀dọ̀ àwọn tó ń ta àgbo, nǹkan méjì òun náà lẹ́rìí tí wọ́n máa ra: ọ̀pẹ́ ẹ̀yìn àtàlékó. Ṣé rí, ẹ má jẹ́ kí n tàn yín, ẹ sì má jẹ́ kí obìnrin kankan, ẹ má jẹ́ kí wọ́n tàn yín kan kó bá yín. Ṣé rí, nature ọkùnrin ó ní bọ́lọ́run ṣe dá wa, ó ní bí Ọlọ́run ṣe dá ọkùnrin, ìwọ̀ntúnwọ̀nsì sì ní nǹkan. Kó tó di pé mo go further lórí ọ̀rọ̀ yìí, orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátìgbòye Táyémọ̀síwé jẹ́. Ẹ rí lórí ètò yìí a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àtegbò láwọn nǹkan kéékèèké tí kò la nǹkan burúkú lọ, tí kò sì lè hàn wá lé mọ̀, ó ní a máa ń gbéyẹ̀wò lórí ètò yìí. Tí ó bá jẹ́ pé ẹ wá nídìí nǹkan míì tó tún yàtọ̀ sí eléyìí, ẹ lè chẹ́kì àwọn fídíò wa tá a ti ṣe sẹ́yìn tí a sọ nípa àṣírí ewé àtegbò láwọn nǹkan kéékèèké báyìí. Èyí tí mo mú wá fún wa ní òní, òun náà ni báwo ni a ṣe máa ń ṣe dáadáa pẹ̀lú aya wa. Má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ẹnu tàbí nǹkan tó ń wò, má ṣe kó jẹ́ kó tàn ẹ́ jẹ. Má ṣe jẹ́ kí ó tàn ẹ́ jẹ. Lóòótọ́ a ní nǹkan àlékó, a ní nǹkan flusher, sọ̀rọ̀ mi ti yé. Normal ó yẹ kí ọkùnrin kó máa tọ́jú ara ẹ̀, bet sórí bí Ọlọ́run ṣe dá wa, gbogbo wa ẹ̀dá méjì ni, àwọn kan normal, àwọn kan normal o. Ṣé rí ọkùnrin tí ó normal dáadáa, ọkùnrin tó normal ó gbọ́dọ̀ ṣe méjì, round 2. Ọkùnrin tó normal nìyẹn, ó gbọ́dọ̀ ṣe round 2. Bẹ́ẹ̀ ni, eléyìí kì í ṣe ọ̀rọ̀ àwàdà, sọ̀rọ̀ mi ti yé. Ọkùnrin tí ò normal ó lè ṣe round 1, sọ̀rọ̀ mi ti yé. Ọkùnrin tí kò normal ó lè ṣe round 1. Tí a bá ń sọ̀rọ̀ nípa ọkùnrin tí ò normal àti èyí tó normal, ṣé rí ọkùnrin tí ò normal, wọ́n lè lo ìlòkulò látàrí pé wọ́n fẹ́ ní ìbálòpọ̀. Nǹkan tí ò ní jẹ́ kó normal náà ni pé gbà tó lo nǹkan yẹn tán, ó wà lórí partner ẹ̀, ó wà lórí aya ẹ̀ fún bíi 30 minutes, ó tí release, ó normal, torí pé ó ti lo nǹkan tí ò jẹ́ kó normal. Sọ̀rọ̀ mi yé. Kò sí bí èèyàn ṣe lè lo ìdákọ́lẹ̀ tó pé kí o má fi tètè release. The first round ọkùnrin tó normal, first round òun náà ni pé bóyá within 10 minutes ó ti release, ó normal gidi, ó normal gidi.
ọkùnrin tó bá normal dáadáa tí àlàáfíà rẹ̀ pé tó bá ṣe one round first round within 10 minutes ó ti release ó normal, má jẹ́ kán parọ́ fún ẹ. Èyí tí ò normal tó fi ìlòkulò láti fi sọ pé òun fẹ́ satisfy ara ẹ̀ tó wá ṣe more than 30 minutes tí ó release, tó wá ṣe 30 minutes yẹn tán tó wá release tí ò wá lè gbéra lẹ́lẹ́kejì kò normal, torí pé ó ti fi ìlòkulò òun ló fi tún àárín yẹn ṣe. Ṣé wá rí èyí tó normal, ó lo 10 minutes ó release ó normal. But nǹkan tí ò ní jẹ́ kí wọ́n náà normal ni pé ìgbà tó ṣe first round second round má jẹ́ kó pẹ́, má tiẹ̀ rojọ́ pé bóyá o tún rojọ́ òun ṣe kinní kan ní second round, kó bẹ̀rẹ̀ second round. But kí ni nǹkan tí o lè fi bẹ̀rẹ̀ second round ni pé until tí wọ́n náà bá make sure pé ìwọ gan náà wà normal. So mọ̀ pé ẹni tó lo oògùn ó yàtọ̀ sí ìwọ tó lò, ẹni tó lo nǹkan burúkú, ẹ lè lo àgbo, sọ̀rọ̀ mi yé, ẹ lè lo àwọn nǹkan àgbo láti máa fi tún ara sí, ó tiẹ̀ dá àsọkùnrin láti máa lo nǹkan tí wọ́n máa fi tún ara ẹ̀ sí dáadáa, tí wọ́n máa fi tún ara ẹ̀ sí. Ó wá ṣe first round as a normal person, second round kíní ò yẹ kó ti wálẹ̀, kò ní wálẹ̀. Tó bá wù ẹ́ láti ṣe, because ẹni second round yẹn kò ní tí wá sí mind yẹn, kò ní tí wù ẹ́ láti ṣe. Àmọ́ ìwọ tó stand láti pé o fẹ́ satisfy partner ẹ, tí ò bá ti wù ẹ́ láti ṣe yẹn, ìwọ go ahead. Tó bá tó stage kan á wù ẹ́ ṣe, bẹ́ẹ̀ kí ni nǹkan tó lè jẹ́ kí second round di ẹni tó normal kó function dáadáa ni pé o ní láti máa treat ara ẹ̀. Kì í ṣe àwọn chemical burúkú tó ń pòpọ̀ o. Tó bá fi chemical bẹ̀rẹ̀ match yẹn, ó máa satisfy dáadáa ní first round, second round ò ní lè gbéra. Bẹ́ẹ̀ tó bá yẹ pé o lo àwọn natural thing láti ṣe, sọ̀rọ̀ mi ti yé, tó bá ṣe first round normal o lè tètè come, but second round kíní ò lè ti wálẹ̀, ó sì máa dúró sí, ó máa dúró síbẹ̀ ni, ó máa dúró síbẹ̀ ni. Tó bá go further lórí second round kí o tó lè release, nígbà tó bá tọ́jú ara ẹ dáadáa tó ti lo àwọn nǹkan ìdákọ́lẹ̀, sọ̀rọ̀ mi ti yé, tí o dẹ̀ lo nǹkan alẹ́, wàá lè satisfy woman yẹn ní second round, sọ̀rọ̀ mi ti yé. Àwọn nǹkan tí ẹ máa ń wò lórí fóònù nípa àwọn tó máa ń wo blue film, ẹ rí ọkùnrin míì ó máa gba obìnrin mú bóyá bíi 40 kìíní kan minutes kò ní tí release. Ẹ má jẹ́ kán tàn yín, wọn ò normal o, wọn ò normal. Ṣé rí as a normal person tó fẹ́ kí ẹ̀mí ogun, tó fẹ́ tètè ní stroke, ẹ jẹ́ ká ṣọ́ra fún àwọn nǹkan lòkulò, àwọn chemical burúkú tó máa ń pòpọ̀ nítorí pé ó fẹ́ satisfy obìnrin, sọ̀rọ̀ mi ti yé. Àwọn ọ̀nà wà tí ọkùnrin lè fi satisfy obìnrin, sọ̀rọ̀ mi ti yé. Ṣé rí tí ìwọ tó bá mọ̀ pé ní first round díẹ̀ kò lè pẹ́, àwọn ọ̀nà wà tó lè fi satisfy obìnrin. The first step ni pé o ò ní kàn wọnú nẹ́ẹ̀tì gbùrà, bó ṣe ń ṣe ẹ ò ní gbé wọ direct. Ẹ̀yin ẹ ṣe àwọn play, ṣe understand the romance, kissing, gbogbo ẹ̀ tó jẹ́ pé obìnrin yẹn gan kíní tó ń gbé bọ̀ láti pàdé ẹ láti lè jẹ́ kó mọ complain pé yóò ṣe dáadáa, ó gán àti weak, àti da tọwọ́ ẹ lẹ̀, bó ṣe wá wọlé. Tó bá tún wá wọlé, eléyìí sọ̀rọ̀ sọkúsọ o, so tó bá tún ti wá wọlé, ọ̀nà wà tó jẹ́ pé o lè ṣe tó tún lè fi last lórí ẹ̀, tó tún lè ju 10 minutes yẹn lọ. Òun náà ni pé tó bá ti wọlé, tó ti wọlé, ìwọ má ṣe nǹkan kan ju pé kàn sá wà lórí ẹ̀, fún ní romance, ọ̀rọ̀ mi ti yé, fún ní romance ara ẹ̀, ṣe gbogbo ẹ̀, jẹ́ kó wet dáadáa, ó tó di pé tí wọ́n náà bá ti wá rí pé òun gan ti wá weak sára, ọ̀rọ̀ pé wà lórí ẹ̀ ò ṣe nǹkan kan ò ní máa ṣe máa lọ́ máa bọ̀ kàn wà lórí ẹ̀, kàn rọra sára máa já díẹ̀, tó ti yé. Tó bá ti wá ṣe yẹn tán ní first round, tó bá rí pé o ti come second round yẹn, kíní yìí kò ní tí wálẹ̀ tí wàá tó fi lọ second round wà ní yẹ kó pẹ́. Tó bá yẹ pé omi lo nílé, omi tútù, mu omi, ò ní jẹ́ kó pẹ́, torí pé second round yẹn ó lè mọ́ tí wá sí ẹ lọ́pọlọ, ó lè mọ́ tí máa ní feeling láti ṣe but struggle láti ṣe.
tó bá in the middle tó bá ti wà middle ó máa wá sí ẹni mind tó bá ti wá sí ẹni mind òun á ti táyà òní lè máa sọ fún ẹ pé ò sí ó tún máa bẹ pé kò dìde kò lórí òní so fún àwa tí eléyìí bá wúlò fún ẹ jẹ́ ká lọ wá orógbó tútù ẹ jẹ́ ká wá 9 obì àbàtà tútù tó tóbi dáadáa 9 egbò ìyeyè ọ̀nà méjì wà bá ṣe máa ń ṣe ọ̀nà yìí tí mo fẹ́ kọ̀ yìí omi àgbọn la fi kì í ṣe rí orógbó yẹn ẹ jẹ́ ká bó egbò òpó ara ẹ̀ ká gé kéékèèké ká dà sínú ike bóyá bíi 75 cl kò gbọ́dọ̀ pọ̀ jù 75 cl tàbí tó bá tún jù bẹ́ẹ̀ lọ díẹ̀ tó tó 1 litre obì yẹn ẹ jẹ́ ká gé kéékèèké ká dà sí ṣáà ti dà sí egbò yeye tútù ẹ jẹ́ ká gé kéékèèké ká dà sí ó jẹ́ ká da omi àgbọn original ní o tá a lọ rà ní o mo ní ilé o tí ò bá dá yín lójú ẹ jẹ́ kí n lọ gbé wá tí ò bá dá yín lójú ẹ rí mo lọ gbé wá ní oléléyìí ṣé ẹ ti rí tèmi ní ilé egbò omi àgbọn ojúdá oléléyìí àwọn tó máa ń pa àgbọn mọ lọ́jọ́ kò tí wọ́n ni ṣé tẹ bá ti romi sí ó máa ń gáàsì gan ó máa ń gáàsì omi ẹ ti fẹ́ tán òrè ẹ lọ ṣe òrè bẹ̀ tí lílò ẹ̀ ó dáa kéèyàn tó jẹun èmi ti jẹun mo kàn fẹ́ rí kéèyàn ló kẹ́rí ni bó ṣe máa ń rírè. so obì 9 orógbó 9 egbò ìyeyè ẹ jẹ́ ká wá da omi àgbọn ojúdá ẹ jẹ́ ká dà sí tá a bá ti dà sí ẹ jẹ́ ká gbé kalẹ̀ fún bí 24 hours after 24 hours ká tó jẹun láàárọ̀ ẹ jẹ́ ká máa lò ó ìdákọ́lẹ̀ alẹ́ tó dájú ni ẹ má jẹ́ kí fíìmù burúkú tó máa ń wò tó máa ń lo 10 minutes tí wọ́n máa sọ pé obìnrin so ẹ má jẹ́ kí àwọn tó máa ń ṣe blue film yẹn ẹ má jẹ́ kí wọ́n máa parọ́ fún yín ẹ má jẹ́ kí obìnrin kan bá yé yín jẹ́ ẹ má jẹ́ kí obìnrin kan bá yé jẹ́ máa sọ pé hádà ó fẹ́ kó báyìí ni tó bá kó báyìí tán kò sí nǹkan tí ó ṣe fún yín kò sí wọn náà tó máa fi bú yín pé orí ó láìkì sí náà bí so ọ̀nà wà bí èèyàn ṣe lè satisfy obìnrin láì lo lòkulò nǹkan burúkú yẹn sọ̀rọ̀ mi ti yé ẹ kàn jẹ́ ká máa tọ́jú ara wa ẹ já máa lo nǹkan jẹ̀dí ká máa flush ara wa ká sì máa lo ẹwúrú nǹkan tí mo ṣàlàyé yìí ẹ̀yẹ gbìyànjú ẹ̀kẹ́ máa lò ó dáa gan wàláhì kò jù bẹ́ẹ̀ lọ obì orógbó 9 ẹ jẹ́ ká gé egbò yeye ẹ jẹ́ ká kó sínú òkè pẹ̀lú bí ká fi omi àgbọn ká fi kì í ìkan náà táwọn fomi lásán kì í bẹ olómi àgbọn yẹn náà wà very active sọ̀rọ̀ mi yé ẹ jẹ́ ká máa lò bẹ́ẹ̀ ẹ wọ́rọ̀ mi lójú báyìí lọ èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátíbóyè Táyémọ̀sí Wẹ́ńjẹ́rì tó bá dìgbà míì a tún mú ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sílé wa ẹ má gbàgbé láti subscribe sí ètò kílẹ̀ kó fúnlẹ̀ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kan mìíràn àti àtẹ̀yẹ́tà àti sílé pé èyí àti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ dàbọ̀. ẹgbẹ́ ìwé ń jẹ iwájú sani ti tàwa ọlọ́run ló dé wà láyé yìí ṣe bóun lóhun tó ṣolókùrò wà lẹ́ṣà ẹgbẹ́ wa ò ní tú o. alright èèyàn mi ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Dr. Mutiu Táíwò Ọlátíbóyè yìí president ti yá ni èjì rẹ o wíríwírí lójú orogún